èdè abínibí abidi ehefikiki jikilimi ni o pipi risi wiyi loba. Bí bàtà dídòjé ejò ẹyẹ ajá bàtà ẹ̀dà o dòjé ẹ̀dà o rigigbi jikilimi o piri si ti bat. Ẹ̀kọ́ ló láyé tá a wá yìí sẹ́, ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tá a wá yìí sẹ́, ẹ̀kọ́ ló gbéni dépò gíga, ẹ̀kọ́ ló gbéni dépò ọlá, ẹ dákun ẹ̀yin òbí wa tẹ́ bá fi tọ́ wa. Ẹ dákun ẹ̀yin òbí wa ẹ tiraka kẹjọ kẹtọ́ wa. Ẹ kú lé ńlá kára lé, ẹ̀rì àbáyé ńlá kérò ọ̀nà tá a bá ti ríra ẹni tipẹ́. Ẹ kú àti ńlá kíra ẹni. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá, àkú ọjọ́ méjì, àkú ọjọ́ mẹ́ta. Ọ̀dẹ ọdún bí àkú bójú ọjọ́ ṣe rí. Lágbára Ọlọ́run ọba, àrùn burúkú ò ní wọlé tèmi àti ń wá. Ètò Yorùbá Dùn ló ń dé sí etí gbọ́ yín ní ìkànnì alárààgbàyídá Unique FM, ìkànnì 1-0-3-1 ibẹ̀ la ti ń dá bí ẹ̀dùn àbí òwe. Ẹ má gbé kúrò ńbẹ̀ níbi tó wà náà ni ẹ fi sí. Ẹ má fi ṣe iwájú ọpọ́n ọgbọ́, ẹ̀yìn ọpọ́n ọgbọ́, olùmúlọ́tún ọlọ́kànràn ló sì. Ṣé ẹ ríta ọ̀run gangan tó wà ní ẹjẹ́ àfi sí, níta ọ̀run gangan tó wà ní ẹjẹ́ àfi sí. Ẹ mọ̀ wípé àìkí fi rere pebi, àìfi bí péré, bẹ́ẹ̀ àìsí ìfòlùlò fọ̀n nílé iṣẹ́ wa ń bí. Làáhàn mi tí bàtà kẹ́ lótú fẹ̀, òun la máa ń ṣe kíni, la máa ń ṣe ń bí. Bó bá ṣe rí ńlá ṣe máa ń sọ. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni lórí ètò Yorùbá Dùn, kápẹ́gbà àkọ́kọ́ tẹ̀yin ń darapọ̀ mọ́ wa ni. Abala àkọ́kọ́ láti máa lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ tí máa kọ́ra wa lédè Yorùbá. Abala ẹlẹ́ẹ̀kejì la pè ní àṣàyàn ọ̀rọ̀, níbi tá a ti ṣe àwọn àṣàyàn ọ̀rọ̀ lóríṣiríṣi kalẹ̀ tá a tó máa fi kọ́ra wa. Abala kẹta la pè ní tá a mọ̀, níbi tá a ti máa láǹfààní àti tàkòtò ìbéèrè sí yín tẹ́yìn náà ó sì máa dá wa lóhùn. Abala kẹta yìí ẹ sì mọ̀ bá a ṣe máa ń ṣe tí n bá ti sọ wípé Yorùbá Dùn ẹ ní akọ́mọlédè. Àdúpẹ́ lọ́wọ́ Òkìkí Barbecue, wọ́n lẹ́ ń bá ti gba ìbéèrè àwọn, ẹ ń bá ti gba ìbéèrè tá a bá fi ta, wọ́n ní ká fún yín lẹ́jà barbecue. Òkìkí Barbecue tán wà níta Àkọ̀gùn, ẹ ṣé o. Mo kí gbogbo ẹ̀yin òbí pátápátá àti ẹ̀yin alágbàtọ́, ẹ má gbàgbé bí mo ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ bó kàn tiẹ̀ jẹ́ pé lásìkò yìí àwọn ọmọ wa wà nílé wọn lọ léèwé, ṣùgbọ́n ẹ jẹ́ àmójútó wọn. Ẹ má jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ò lọ léèwé, ẹ jẹ́ á kọ́ wọn níbi tán bá kọ́ wọn dé. Gbogbo ìgbà tán bá fi wà nílé, àwa náà lè ṣe àtúnṣe ibẹ̀ tí wọ́n fi ní màlá wípé àwọn wà ní ilé. Ẹ wá tún jẹ́ àmójútó àwọn àjàkálẹ̀ àrùn tó ń ṣẹlẹ̀, torí pé kí ni táwa àgbàlagbà bá lè kóra wa ró, tá lè kóra wa ń jánu, àwọn ọmọ kékeré yìí wọn lè kóra wọn ń jánu. Ẹ jẹ́ á dúpẹ́ wípé kò tíì sí àkọsílẹ̀ tó sọ wípé nǹkan yìí mọ́ méke, torí àwọn méke irú báwọn bá ṣe sọ pé ká fẹ́ sín ká fọwọ́ bomú wa, ká mọ fọwọ́ gbogbo ká mọ́ dì mọ́ra wa, àwọn méke ò mọ gbogbo eléyìí. Ẹ wá jẹ́ àjọ ìjà sàmójútó ọmọ wa, ẹ má jẹ́ kánkàn ṣeré jáde lọ síbikíbi.
àwa tá a wá jágbàlagbà náà gbogbo òfin táwọn ìjọba wa fi lẹ̀ láti jẹ́ ká lè wà lálàáfíà ẹ jẹ́ á tẹ̀lé. Wọ́n ní ká jìnnà síra wa níwọ̀n bàtà ẹsẹ̀ méjì, ẹ jẹ́ á gbìyànjú, ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ká má lọ ibi táwọn èèyàn bá ti pọ̀, ẹ jẹ́ á gbìyànjú, ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀. Àti àwọn nǹkan kọ̀ọ̀kan tá ní ká ṣe, wọ́n ní ká fọwọ́ wa, ẹ jẹ́ máa fọwọ́ wa lóòrèkóòrè lágbára Ọlọ́run ọba. Aburú ò ní ṣe èmi, aburú ò ní ṣe ẹ̀yin náà. Mò ń bọ̀. Lórúkọ àwọn olóòtú ètò yìí látòrí Tósìn Bámikọ́lé ìràwọ̀ lọ́mọ, lórí Yẹmí Ọlálẹ́yẹ ààrẹ àti dókítà Bàátúndé Àdìó òpèrè òtútù lálọ́, àti àwọn tó tún jẹ́ àwọn olóòtú tó kù. Ẹ ò gbà bó lè lè ṣe jẹ́ pé olóòtú tó pọ̀ lónìí, torí pé kí ni ọgbọ́n orí wọn ẹ̀kọ́ ni torí èdè Yorùbá lélẹ́yìí. Ní èmi Ṣínà Wonder Abdulkareem, ẹwú níwèé rí àdúrà, ẹwú filé hàn mí fọ̀nà hàn mí, ẹwú tí ò jẹ́ fàbújá alẹ́ kì í pé ẹkú lé lẹ́ẹ̀kan sí i. Ẹ má jẹ́ àgbàgbé bí mo ṣe máa ń sọ wípé èdè Yorùbá, àṣà Yorùbá, n tó jẹ wá lógún tá a gbọ́dọ̀ mójútó tí ò gbọ́dọ̀ parun òun ni. Táwọn kan bá máa wí, wọn á ní Yorùbá èdè ìbílẹ̀ ni, ìyẹn local, wọn á ní local language ni, wọn á ní káwọn ọmọ wọn mọ̀ sọ local language. Ẹ mọ̀ wípé àwa gangan ìbílẹ̀ ni wá, kò sí bó ti wulẹ̀ kó jẹ́ wípé kódà ó jókè òkun náà bí a sí ìbílẹ̀ ni wá, níwọ̀nba tó bá ti jẹ́ wípé Yorùbá, bàbá wa Yorùbá ni, ìyá wa Yorùbá ni. Kódà tí bàbá wa bá jẹ́ Yorùbá, tí ìyá wa bá jẹ́ elédè míì, tàbí tí ìyá wa bá jẹ́ Yorùbá, tí bàbá wa bá jẹ́ elédè míì, èdè Yorùbá irú ẹni bẹ́ẹ̀ ìbílẹ̀ ni. Ní tí òye wa tó pọ̀ jù tó jẹ́ wípé àwa gba wèrè mọ́ nǹkan míì, àwa á máa sọ wípé local language. Ẹ ǹjẹ́ mọ̀ wípé àwọn tí à ń gbédè wọn lárugẹ yìí lọ́dọ̀ tí wọn local language Yorùbá ẹ̀jẹ̀ ó jẹ́. Kí n má gbàgbé olórúkọ mi, òun ló wà ní ọ̀kan tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, Olúwaṣínà Johnson. Ṣínà òun ni ẹni tí ń gbé òkè gbé ilẹ̀, Ṣínà òun lẹ́ni tí ń ṣètò. Ẹ̀rí pé Ọlọ́run bá tóbi gan-an. Ẹ jẹ́ n kọjá sókè lọ́run tí ń bá paradì, ká wá bọ́ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ká kọ́ra wà lẹ́kọ̀ọ́. Mò ń bọ̀ náà. Lágbára Ọlọ́run ọba, àwọn ọmọ wa ò ní ṣẹrú ẹgbẹ́, àwa òbí náà ò ní ṣẹrú ẹgbẹ́, gbogbo wa ò ní ṣẹrú ẹnìkọ̀ọ̀kan. Mo kí ń káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ níbi tí a ti mẹ́kọ̀ọ́ kọ́, ó níbi tá a bá dé ń jẹjọ. Ẹ wá já farabalẹ̀, ẹ já mú gègé wa, ẹ já mú tákàdá wa, ẹ já máa kọ sílẹ̀, ẹ já máa kọ tá a bá ń kọ́ra wálẹ̀, torí pé kí ni n tí ó wúlò lọ́jọ́ ọ̀la ni fún àwọn ọmọ wa. Mo sọ pé ẹ̀yin òbí ẹ pé àwọn ọmọ yín jókòó. Tá a bá tún wá ń kọ́lẹ̀ lórí ètò yìí, ṣe mọ̀ pé mo láti ṣe fọ́nrán tá a ti kójọ sínú àwo pélébé tẹ́ẹ̀mọ̀ rí wò ń lé yín, tó jẹ́ pé láìpẹ́ iléeṣẹ́ wa ń bì àmọ́ polówó ibi tẹ́ẹ̀ ti mọ̀ ríra. Bẹ́ẹ̀ bá ti rà tó bá tásìkò náà, ẹ̀bùn ńláńlá wà fún àtàn bá ti rà tó rámọ̀ béèrè láti inú rẹ̀, ìyẹn fẹ́ni tó bá ti rà. Lẹ́yìn náà ká tó wá bẹ̀rẹ̀, ẹ má jẹ́ ká pariwo kí kẹ́kẹ́ pamọ́ àti òrò lẹ́nu, ẹ má jẹ́ kí eku fìrù lọ́ngbá, ẹ má jẹ́ agún odó popopo, ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́. Níbo láti mẹ́kọ̀ọ́ kọ́ lónìí? Níbo la bẹ́kọ̀ọ́ dé níjẹjọ? Ṣé mọ̀ pé ibi tá a bẹ́kọ̀ọ́ dé ni pé à ń kọ́ nípa ibi tí lẹ́tà tó wà nínú álífábẹ́ẹ̀tì Yorùbá àti ti Gẹ̀ẹ́sì tí wọ́n ti fi kíkọ sílẹ̀ jọ ara wọn.
kódà tá a bá pè lẹ́nu àwọn ibì kan wà náà tó jẹ́ pé wọ́n fi pípè lẹ́nu jọra wọn, ṣùgbọ́n ilé tó pọ̀ jù ń bẹ ló jẹ́ pé pípè lẹ́nu wọn ìró ọ̀tọ̀ọ̀tọ̀ ló mú wá. àwa kọ tán ibi tá a dé òní bí J àti G. ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí a bẹ̀rẹ̀ láti bí K tí àwọn elédè Gẹ̀ẹ́sì tán ń pè ní K, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àwa Yorùbá ń pè ní kí. K ni àwọn onígẹ̀ẹ́sì ń pè, kí làwa ń pè. àwọn elédè Gẹ̀ẹ́sì lẹ́tà tó tẹ̀lé wọ́n ń pè ní hẹ́ẹ̀lẹ̀. hẹ́ẹ̀lì tá a bá ti fa igi yẹn wálẹ̀ á tún ara fà á lọ sọ́wọ́ wájú, tó bá gbé délẹ̀ ara fà á. òun ni àwọn olóyìnbó ń pè ní ẹ̀ẹ̀lì, àwa Yorùbá à ń pè ní lí. lí làwa Yorùbá ń pè, àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní ẹ̀ẹ̀lì. lẹ́tà tó kàn àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní m. bíi tá a bá kọ 3 ẹ̀ẹ́ta tá a wá dojú ẹ̀ délẹ̀ òun ni yóò fún wa ní m, ṣùgbọ́n àwa Yorùbá àwa ń pè ní mí. àwa Yorùbá ń pè ní mí, àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní m. lẹ́tà tó kàn àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní ẹ̀ẹ̀nì, àwa ń pè ní ní. àwọn ń pè ní ẹ̀ẹ̀nì, àwa ń pè ní ní. òun náà kò nira pọ̀, tá a bá ti ra fa igi ẹ̀ wálẹ̀ á tún ra fà á wá sọ́wọ́ ìsàlẹ̀ díẹ̀, tá a bá gbé láti ibi tá a ti gbé lókè á rà tún fa igi yẹn náà wálẹ̀ díẹ̀, ibi tó pin sí ìsàlẹ̀ á wà tún fà lọ sọ́wọ́ òkè. òun ni àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní ẹ̀ẹ̀nì, àwa Yorùbá àwa ń pè ní ní. lẹ́tà tó kàn ẹ rí i pé àwọn lẹ́tà tí mò ń dákọ̀ yìí ìró wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ṣùgbọ́n kíkọ sílẹ̀ wọn àwọn olóyìnbó ń pè ní ṣùgbọ́n tó bá jẹ́ wípé nínú òǹkà Yorùbá ni òdo ni. nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ń kọ́ òǹkà Yorùbá ẹ mọ̀ tí mò ń sọ. Yorùbá ńlá ń ṣe lọ́wọ́, àwọn orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ń pè tiwọn ní ó, àwa náà ó là ń pè nínú lẹ́tà nínú álífábẹ́ẹ̀tì tiwa. P ni lẹ́tà tó kàn, P náà ni nínú èdè Yorùbá, P ni nínú èdè Gẹ̀ẹ́sì. òyìnbó àwọn Gẹ̀ẹ́sì wọ́n ń pè ní rí, àwa ń pè ní rí, àwọn ń pè ní ààrọ̀. àwa Yorùbá à ń pè ní rí, àwọn ń pè ní ààrọ̀. ṣùgbọ́n àwọn nǹkan yìí tí a bá fẹ́ yànnàná ọ̀rọ̀ tó bá ní rínú, torí wípé àwọn èèyàn wa wọn mọ álífábẹ́ẹ̀tì Yorùbá, tàbí ká sọ wípé àìfi ọkàn sí tán bá fẹ́ yànnàná ọ̀rọ̀ táwọn olóyìnbó ń pè ní spelling. wọ́n mọ ibi tó bá jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá náà sọ, ká sọ wípé ráre kọ́lọ́mù yẹn ká ráre. táwọn èèyàn bá fẹ́ ṣe àyìn tán bá fẹ́ yànnàná ẹ̀ tán ń pè ní spelling, wọn á ní r he, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀, ráre rí ha rí he ráre. tá a bá débi tí a ti mọ yànnàná ọ̀rọ̀ yóò yé yín dáadáa, torí a mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ wá tá a ti kọ́ra wa. a ní rí jù báyìí lọ ní yàrá ìkẹ́kọ̀ọ́, a lọ sí abala ilé tá a pè ní àṣàyàn ọ̀rọ̀, tá a ti ṣe àwọn àṣàyàn ọ̀rọ̀ kan kalẹ̀. tó bá tún dijọ́ mẹ́jọ a tún tẹ̀síwájú, torí a ti parí eléyìí tá à ń bá a lọ. mò ń bọ̀, ẹ jẹ́ n mú mi ná. dépò gíga ẹ̀pọ̀ ló ń gbé ní dépò ọlá, ẹ̀dẹ̀kùnyé ẹ̀yìn òbí wa kẹ̀kẹ́ wa. ẹ̀kọ́ ló ń gbé. mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wò mí kétékété lórí Facebook, ojú òní tì yín. kí n fàsìkò yìí kí ìyá mi abiyamọ dáadáa, ìyá ẹlẹ́kọ̀ọ́ nílẹ̀ kiri, kò ṣe ojú òní tì ọ́. a ti wà ní ibi tá a ti máa sọ nípa àṣàyàn ọ̀rọ̀. níjẹjọ ìbéèrè kan wà tí mo fi síta, ṣùgbọ́n kí n yànnà náà fún akólè yíya ká pè ní abalade, kí n lò
báyìí ní abala àṣàyàn ọ̀rọ̀ náà ni oṣù dídá. Oṣù dídá, irun yìí, irun ẹwà arun kan, tàbí ká sọ pé kí ni tá a lè fún Yorùbá wo la lè fún style o, àrà, ká sọ pé àrà dídá, àrà tó ń fi irun dá. Oṣù yìí àwọn oníṣàngó náà sábà máa ń ṣe é. Wọ́n ṣerun wọn yóò rí gòdò lọ́wọ́ iwájú, tó bá jóbìnrin wọn ni àwọn náà dirun wọn wà parí ẹ̀ síwájú wà rí gòdò, kápọ́kùnrin náà gẹ̀ yóò rí gòdò níwájú. Òní wọ́n ń pè ní oṣù, kì í ṣe oṣù o, oṣù dídá. Oṣù dídá, ẹjẹ́ á lọ kọ́lẹ̀. Oṣù dídá, àwọn oníṣàngó náà sábà máa ń ṣerun yìí, bóyá láyé àtijọ́, torí irú ìṣerun pa àwọn Ṣàngó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́. Kódà àmọ́ á rí àwọn Ṣàngó kan sì tún máa ṣe náà, torí ibi ìdílé tó bá jẹ́ pé Ṣàngó ni làwọn máa bọ́ nílé wọn, wọ́n sì máa ṣe oṣù dídá. Níjẹjọ lábala yìí à ń sọ nípa àwọn ìlú àti àwọn tán tẹ̀lú náà dó. Márùn látún mú wá lónìí, márùn látún gbéyẹ̀wò lónìí lórí ètò Yorùbá Dùn. Àwọn ìlú wo ńlá sọ ń pa àwọn tí wọ́n tẹ̀dó, tí wọ́n ṣàwárí ìlú náà. A sọ ń pa ìlú Ẹdẹ, a sọ ń pa ìlú Òmù-àrán, a sọ ń pa Ìkìrun Àgùnbẹ́ Onílẹ̀ Obì, a sọ ń pa Ògbómọ̀ṣọ́ Ajílété, níbi tán ti ń jẹ kàtán tó wá mú ẹ̀kọ́ yangan sí. A sì sọ ń pa Ọ̀fà, ànàmọ́ ló ń jẹ Ọ̀fà, a sọ ń pa rẹ̀. Nílùú Ẹdẹ ti Ìmì Àgbàlé, ẹni tó ṣàwárí ìlú náà, tó tẹ̀lú náà ló ní ti Ìmì Àgbàlé ló ṣàwárí ìlú Ẹdẹ. Ẹ mú báírò yín, ẹ mú ìwé náà, ẹ mọ́ lẹ̀ ti Ìmì Ẹdẹ. Òmù-àrán, ọmọ ọba Olómù Apẹ̀rán, òun ló ṣàwárí ìlú náà tó tẹ̀lú náà dó. Ọmọ ọba Olómù Apẹ̀rán. Ìkìrun Akin Ọ̀run ni Akin Ọ̀run. Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun, Ògúnmọ́lá Olódògbò Kẹ̀rí lójú ogun. Olódògbò Kẹ̀rí lójú ogun. Àwọn ìlú yìí, àwọn tí wọ́n ṣàwárí ẹ̀ nù. Ọ̀fà Ọlálọmí Ọlọ́fà gangan, Ọlálọmí Ọlọ́fà gangan ló ṣàwárí ìlú yìí náà. La sọ pé àwọn náà tẹ̀lú ìdó. Ẹ jẹ́ n tó mú lẹ́ẹ̀kan sí. Ẹdẹ Mọ̀pó Àrógun ti Ìmì Àgbàlé ló ṣàwárí ìlú náà. Òmù-àrán, ọmọ ọba Olómù Apẹ̀rán. Ìkìrun Àgùnbẹ́ Onílẹ̀ Obì, Akin Ọ̀run, ẹni tó ṣàwárí ìlú náà nù. Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun, Ògúnmọ́lá Olódògbò Kẹ̀rí lójú ogun. Ọ̀fà Ọlálọmí Ọlọ́fà gangan ló ṣe àwárí ìlú yìí. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká kọ́lẹ̀, torí ẹjẹ́ á sọ wípé current affair ni, torí yóò tásìkò kan tán bí á léèrè. Ìbéèrè ní tòní ń fàyè lẹ̀ tẹ́ láǹfààní àti pè wọlé, tí ń sì béèrè ìbéèrè. Àwọn ìbéèrè ń bẹ ńlẹ̀, ẹja náà sì ń bẹ ńlẹ̀ látọ̀dọ̀ Òkìkí barbecue tó wà ní Ìsokùn nílùú Iléṣà ní Arẹ́gbẹ́ṣọlá bus stop. Wọ́n ti fún alẹ́jà pé ká fún yín, ẹ̀ ń bá ti gbà béèrè wa. Ẹ̀yin náà lè fún alẹ́bùn lórí ètò yìí, ká fáwọn èèyàn. Ẹ̀yin náà lè fún alẹ́bùn. Ẹ wá polówó ọjà yín, pàápàá jùlọ ẹ̀yin oníléèwé. Ẹ̀yin lẹ́ni ètò yìí, ẹ wá polówó ọjà yín kí Yorùbá ó lè máa tẹ̀síwájú. Kódà bàbá rẹ̀ tó jẹ́ pé kò ní ní tó fẹ́ polówó, ẹ̀yin gan lè ṣòǹgbọ̀wọ́ fétò yìí kí Yorùbá ó lè máa tẹ̀síwájú. Nǹkan pọ̀, ẹ̀kọ́ pọ̀ tá a kọ́ àwọn ọmọ wa, ẹ̀kọ́ pọ̀ tá a kọ́ra wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ ẹ lè pè mí sí, tó bá sì jẹ́ pé lórí ìtàkùn ayélujára tábí WhatsApp náà lẹ́fẹ̀ẹ́ ti bá mi sọ̀rọ̀. 080 67 80
9966 080 67 80 9966 ní ẹ̀rọ bá ń sọ̀rọ̀ mi. ká pé WhatsApp náà ni lẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ WhatsApp. bóyá ẹ fẹ́ polówó ọjà yín ni tàbí ẹ lóde wá fúnpa ẹ jẹ́ kọkùnrin bá ní darí ayẹyẹ wa tó bá sì jẹ́ pé ẹ fẹ́ gbà ní nímọ̀ràn tàbí ẹ fẹ́ polówó ọjà yín tàbí ẹ fẹ́ béèrè nípa fọ́nrán tá a láti ṣe é lẹ̀ tí ó wà lórí àwo pélébé tẹ́ mọ̀ rí wò ń lé yín tí ó mọ̀ kọ́ àwọn ọmọ alẹ́kọ̀ọ́ náà lè fẹ́ béèrè ẹ̀rọ bá ti sọ̀rọ̀ ẹ̀ náà ni. tó bá yẹ pé Facebook ni Shina Wonder Gbọ́lágadé Abdulkareem lẹ́fì máa wá mi rí Facebook Shina Wonder Gbọ́lágadé Abdulkareem. ẹ já lọ sí ìpele tá a mọ̀ tá a ti láǹfààní àti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta láti pè wọlé sórí ètò yìí mò ń bọ̀ náà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè wọlé tẹ́ fi pè wọlé sórí ètò ní 090 64 76 6497 090 64 76 6497. tẹ́ ẹ bá ti pè wọlé tí mo bá ti sọ pé Yorùbá dùn ẹ ní àkọmọlédè ẹ má jẹ́ àgbàgbé ẹjọ́ Yorùbá dùn. kí lorúkọ yín níbo lẹ ti ń pè? alàgbà àáfàá fèsì láti Ìkìrun. ẹ ṣe àlàyé fìlà tí Yorùbá ń pè ní àdìrò. fìlà tí Yorùbá ń pè ní àdìrò ẹ ṣàlàyé bí fìlà náà ṣe rí. bẹ́ẹ̀ ni àdìrò ó pàkàṣọ ọmọ Yorùbá àtàtà ẹ ṣeun. 090 64 76 6497. Yorùbá dùn. ìyá wa kí lorúkọ yín bòlẹ̀ tí ń pè? hello ìyá wa ṣe ń gbọ́ mi? kí lorúkọ yín bòlẹ̀ tí ń pè? ìyá wa fìlà wo ni Yorùbá ń pè ní àdìrò? ó pàkàṣọ. fìlà wo ni ẹ ṣàlàyé ó pàkàṣọ àbí? ó dá ẹ dárúkọ fìlà mẹ́ta tó jẹ́ fìlà Yorùbá. ìyá wa ó pàkàṣọ náà. ẹ ṣeun ẹ ṣeun àwọn Yorùbá tàtà ń tà ń sọ lélẹ́yìí gbogbo àwọn nǹkan ìlú yẹ ká mọ̀ gbogbo tó yẹ káwọn ọmọ wa mọ̀ lélẹ́yìí. 090 Yorùbá dùn. bàbá wa kí lorúkọ yín bolẹ̀ tí ń pè? wọ́n ti kú òun bẹ́ẹ̀ ó dà pé àwọn ò ti rò pé ìbéèrè ó ga gan. Yorùbá dùn. kí lorúkọ yín níbo lẹ ti ń pè? kí lorúkọ yín níbo lẹ ti ń pè? bàbá wa Kọ̀yùmù Àkàndé. ẹ ṣé ń gbọ́ mi? oyè wo ni Yorùbá ń pè ní oyè àjẹwọ̀? oyè ọba lóyè àjẹwọ̀. bẹ́ẹ̀ ni ẹ gbà kì í ṣe oyè ọba lásán gan. oyè tó bá ti jẹ́ pé oyè inú ìdílé èèyàn tó jẹ́ pé èèyàn lẹ́tọ̀ọ́ sí tí ì ṣe oyè tán kàn fi dá èèyàn lọ́lá òní wọ́n ń pè ní oyè àjẹwọ̀. torí ẹ gbìyànjú ẹ gbìyànjú ń fi lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi tí n bá ti parí ẹ pè mo rò pé ẹ ní lọ́wọ́ àbí kí n pè fún yín báyìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí n bá ti pè ẹ mú kẹ wá pè mí wípé ẹ̀yin lẹ pè. nọ́mbà wo ló parí nọ́mbà yín? ọ̀dà ẹ pè mí lẹ́yìn ètò ẹ lọ gbẹjà kan lọ́dọ̀ Òkìkí wọ́n ní ibùdó kan náà ní Òṣogbo ẹ lọ gbà ń bẹ. ẹ jẹ́ kẹ́lòmíì ò láǹfààní àti wọlé 09064766497 lẹ́ẹ̀fì pè wọlé sórí ètò Yorùbá dùn. Yorùbá dùn. Yorùbá dùn. kí lorúkọ yín níbo lẹ ti ń pè? kí lorúkọ yín níbo lẹ ti ń pè? sí akọ́mọlédè ló kọ yín? alàgbà Gàníyù láti Ìkìrun. ṣé ẹ gbọ́ mi? tí àlàyé ṣòkòtò tí Yorùbá ń pè ní nàngúdú
ṣòkòtò tí Yorùbá ń pè ní nàǹgúdú ẹ ṣe àlàyé ẹ̀. ṣòkòtò tí Yorùbá ń pè ní nàǹgúdú ẹ ṣe àlàyé ẹ̀. ọ̀pàkàsọ ọmọ Yorùbá àtàtà náà ó dà jẹ́ fún ilé lẹ́yìn fìlà wo ni Yorùbá ń pè ní àdìrò bẹ́ẹ̀ ni òun náà pàkàsọ ọmọ Yorùbá ó dà ẹ ṣeun ẹ tún já fẹ́lòmíì láǹfààní Yorùbá dùn ń ṣàlàyé ẹ̀ kí n tó lọ lórí ètò ń ṣàlàyé àwọn nǹkan fún yín àbí kí n filẹ̀ díjọ́ mẹ́jọ ni ẹ jẹ́ n ṣàlàyé àwọn nǹkan fún yín bẹ́ẹ̀ ó dà 09064766497 Yorùbá dùn àwọn ti gbàgbé pé àwọn ń pè á lórí ètò Yorùbá dùn tí n bá ti sọ pé Yorùbá dùn ẹ ní akọ́mọlédè kí lorúkọ yín níbo lẹ ti ń pè ìyàwó Ọmọwùmí ní Gbówórìn oyè èwo ẹ dárúkọ oyè ọba Ìgbòho tí wọ́n fi máa ń pè wọ́n oyè ọba wọn pé ìlú Ìgbòho ṣe mọ̀ pé irú lẹ́sà báyìí olóyè oyè tí wọ́n fi ń pè wọ́n olóòótọ́ fi ń pè wọ́n kí lẹ sọ ẹ gbá ìyá wa Agbòho kọ́ ẹ ṣeun ẹ jẹ́ àtúnfẹ́ lòmíì láǹfààní wọ́n ti láyé àsìkò ti pa àwọn pàpà mọ́ra ẹja fún yàn kan sí ẹja ò bọ́yá ń gbà ìyá wa lágbòho Yorùbá dùn kí lorúkọ yín níbo lẹ ti ń pè látòsí oyè ọba Ìkòròdú bẹ́ẹ̀ ni oyè ọba Ìkòròdú ọ̀pàkàsọ gbogbo àwọn nǹkan ìlú ẹ̀ka mọ̀ ẹ ṣeun bàbá wa oyè ọba Ìkòròdú àyàngbùrin oyè ọba Ìgbòho alépàtà lóyè ọba Ìgbòho fìlà tí Yorùbá ń pè ní àdìrò ìníṣọ yìí ń fún ṣùgbọ́n ẹ̀yin sì ní sọ fìlà mẹ́ta náà ẹja tó mu wáńjọ́ mẹ́jọ ẹja wọ ọmọ Yorùbá àtàtà tí ó gbà gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká mọ̀ gbogbo tó yẹ káwọn ọmọ wa mọ̀ rèé a ti ń sọ àwọn nǹkan yìí nù ẹja mọ̀ fàsìkò yìí kí n fi mọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àbúrò ní ṣẹlẹ̀ sí kí wọ́n á máa fi kí gbogbo àwọn ọmọdé pátápátá ẹja mọ̀ gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu ẹja mọ̀ gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu tó bá jẹ́ pé bóyá àwọn òbí wa wọn ì bá kọ́ wa lédè Yorùbá tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì náà máa ń sọ sí àwọn gbogbo ògbà ẹ jẹ́ ó yé wọn wípé mọ́mì dádì àbí bàbá ìyá ẹ máa kọ́ alédè Yorùbá gẹ́gẹ́ bí Shina Wonder ṣe máa ń sọ lórí ètò rẹ̀ Yorùbá dùn ó ní Yorùbá dùn ẹ máa kọ́ wa tí ẹ máa sọ fáwọn òbí yín nìyẹn 08067809966 08067809966 ní WhatsApp ní tàbí ní ẹ fẹ́ pè mí ní lẹ́fì bá mi sọ̀rọ̀ ń lọ lónìí ń padà wà ní mẹ́jọ bọ́kọ̀tẹ̀ jẹ́ pé wọ́n ní amọ́rin ṣùgbọ́n wọ́n ti fáwọn ata jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ báyìí fún aláǹfààní pé ká wá ṣe bá a tún ṣe é ṣe à á pàdé ńjọ́ mẹ́jọ ìní gbọ́kú sí ẹ̀yin náà ò ní gbọ́kú sí mi gbogbo ẹ̀yin tèmi pátápátá àti ẹ̀yin tẹ̀ ń wò wá Facebook ni àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wá lé ni ó dijọ́ mẹ́jọ àbúrò ní í ṣe wá ó dàbọ̀.